Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. Ẹ kú dédé àsìkò yìí ò ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo ọ̀hún ni mo mú wá títí ìgbọ̀yìn láti ìkànnì Jígí Alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́. Ṣáájú ẹgbọ́ kókó tó wà nínú ìròyìn yìí. Àwọn ọlọ́pàá ti mú obìnrin kan tí ó jí ara rẹ̀ gbé. Wọ́n ti dóòlà àwọn ọ̀dọ́mọbìnrin ọmọ ìpínlẹ̀ Ebonyi mẹ́ta tí wọ́n ń lò ní ìlòkulò ní ilẹ̀ Ghana. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Delta ti fìdí ikú ọmọ ọdún 24 tí wọ́n rí òkú rẹ̀ nínú omi tí wọ́n ti ń wẹ̀ ní ilé ìtura kan múlẹ̀. Ilé ẹjọ́ fi ọkùnrin kan sẹ́wọ̀n fún ẹ̀sùn pé ó ń dúnkokò láti gbẹ̀mí ìyá rẹ̀. Tó tẹ̀síwájú nínú ìròyìn ẹ jẹ́ kí a dókè lọ́hùn fún ìpolówó ọjà. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòránpọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò a máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ọlọ́pàá ti mú obìnrin kan tó jí ara rẹ̀ gbé. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Akwa Ibom ti mú obìnrin kan láti abúlé Nug Okru ní ìjọba ìbílẹ̀ Ìbẹ́sípò ní ìpínlẹ̀ Akwa Ibom tó jí ara rẹ̀ gbé tí ó sì ń béèrè fún mílíọ̀nù 4 náírà owó ìtúsílẹ̀. Ìròyìn tó jáde ní wọ́n pe ẹ̀gbọ́n rẹ̀ pé wọ́n jí àbúrò rẹ̀ gbé tí wọ́n sì ń béèrè fún mílíọ̀nù 4 náírà owó ìtúsílẹ̀. Èyí ló mú ikọ̀ anti-kidnapping squad bẹ̀rẹ̀ ìwádìí tí wọ́n sì tọpasẹ̀ àwọn ajínigbé náà láti lè dóòlà ẹni tí wọ́n gbé. Ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ní ọwọ́ àwọn ọlọ́pàá tẹ ẹni tí wọ́n jí gbé àti ọ̀rẹ́kùnrin rẹ̀ níbi tí wọ́n farapamọ́ sí ní Mbérébè Obio ní ìpínlẹ̀ náà. Obìnrin náà ṣe àpàtẹnujẹ́wọ́ pé òun gbìmọ̀ pọ̀ pẹ̀lú ọ̀rẹ́kùnrin òun àti àwọn mẹ́ta mìíràn láti lè gba owó lọ́wọ́ ẹ̀gbọ́n òun tó wà ní ìlú ọba. Wọ́n ti dóòlà àwọn ọ̀dọ́bìnrin ọmọ ìpínlẹ̀ Ebonyi mẹ́ta tí wọ́n lò ní ìlòkulò ní ilẹ̀ Ghana. Àwọn ọ̀dọ́bìnrin mẹ́ta tí wọ́n wá láti ìjọba ìbílẹ̀ Iko ní ìpínlẹ̀ Ebonyi tí wọ́n lò ní ìlòkulò ní ilẹ̀ Ghana ni wọ́n ti dóòlà wọn báyìí. Àwọn ọ̀dọ́bìnrin náà tí orúkọ wọn jẹ́ Oga Chinemere láti Ohateke Amago, Ode of Favour láti Abino Amago àti Osinachi Nweke Umahi láti Idoduma Onege ni wọ́n dóòlà láti ọwọ́ alága Ikiwo Development Union ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Meba Egwe. Wọ́n ní wọ́n ń lò wọ́n ní ìlòkulò láti ọwọ́ obìnrin kan tí wọ́n dìjọ wá láti agbègbè kan náà, Abigail Nweke, tí ó sì fà wọ́n lé obìnrin kan láti ìpínlẹ̀ Cross River lọ́wọ́. Àwọn ọ̀dọ́ náà ló kúrò ní ilé wọn ní oṣù kìíní ọdún yìí tí wọ́n sì kọ́kọ́ kó wọn lọ sí ìlú Èkó kí wọ́n tó kó wọn lọ ilẹ̀ Ghana. Wọ́n kó wá rọ àwọn òbí láti máa tọ́jú àwọn ọmọ wọn dáadáa. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Delta ti fìdí ikú ọmọ ọdún 24 tí wọ́n rí òkú rẹ̀ nínú omi tí wọ́n ti ń wẹ̀ ní ilé ìtura kan múlẹ̀.
ọmọ ọdún 24 kan ni wọ́n ní ó kú sínú omi tí wọ́n ti ń wẹ̀ ní ilé ìtura kan ní Ẹ̀fúrùn ní ìjọba ìbílẹ̀ Uvwi ní ìpínlẹ̀ Delta. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní ọjọ́ ajé Monday ọjọ́ 11 oṣù kẹta ọdún yìí. Olóògbé yìí ni ó lọ sílé ìtura náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ láti ṣe fàájì àti láti wẹ̀. Ìròyìn ní àwọn ọ̀rẹ́ olóògbé yìí ni wọ́n wọ ẹ̀wù ayọni nínú ewu kí wọ́n tó wọ omi náà, ṣùgbọ́n tí olóògbé yìí kò wọ tirẹ̀. Wọ́n ní ó rì sínú omi náà tó sì gbẹ́mìí mì. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà DSP Bright Edafe fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tí ó sì ní ìwádìí tí ń tẹ̀síwájú. Ilé-ẹjọ́ fi ọkùnrin kan sẹ́wọ̀n fún ẹ̀sùn pé ó ń dúnkòokò láti gbẹ̀mí ìyá rẹ̀. Ilé-ẹjọ́ magistrate tó wà ní Abakaliki ní ìpínlẹ̀ Ebonyi ní ọjọ́ Ẹtì Friday ti ní kí wọ́n fi ọkùnrin kan ẹni ọdún 35 Monday Kayegbo sí ẹ̀wọ̀n fún ẹ̀sùn pé ó ń dúnkòokò láti gbẹ̀mí ìyá rẹ̀. Ọlọ́pàá tó wọ lọ ilé-ẹjọ́ fi ẹ̀sùn ìdúnkòokò mọ́ ẹ̀mí àti olè jíjà owó kan 625,000 naira tó jẹ́ ti ìyá rẹ̀ Jessica kan Kayegbo. Adájọ́ ilé-ẹjọ́ náà kò gba ẹ̀bẹ̀ Kayegbo tí ó sì ní kí wọ́n lọ fi sí ọgbà ẹ̀wọ̀n náà tí ó wá sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 29 oṣù kẹta ọdún yìí. Kò ní jù báyìí lọ fún ìròyìn Kayegbo fún tètò ní orúkọ mi lẹ́ẹ̀kan sí ìmúni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ́. Káfíńrẹ́ pàdé. Kayegbo